Kí ló ń ṣẹlẹ̀ sí Kúnlé Afọ́ọ̀d? Kí ló ń ṣẹlẹ̀ sí arákùnrin yìí? Kí ló ń ṣẹlẹ̀ o? Lágbo òṣèré la wà. Níbí láti máa ń fún yín ní àwọn ìròyìn nípa àwọn òṣèré tíátà. Ṣùgbọ́n lónìí o, Kúnlé Afọ́ọ̀d, ìròyìn rẹ̀ la mú wá fún yín lénìí. Kí ló ń ṣẹlẹ̀ sí arákùnrin yìí? Kí ló ń ṣẹlẹ̀ o? Ojú rẹ̀ pọ́n ruru. Ìrònú ó sorí àgbà Kúnlé Afọ́ọ̀d ó sorí rẹ̀ kodò. Ẹ máa bá wa ká lọ kẹ́ lè gbọ́ kókó inú ìwé ìròyìn náà. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní dì láṣẹ Èdùmàrè. Ọpẹ́ Ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Lónìí ìròyìn jẹ́ kó yé wa wípé Kúnlé Afọ́ọ̀d, àwọn fáǹsì wọ́n ń blast rẹ̀ ò wípé ìgbà tí Súlè Ṣùbébé nígbà tó wà láyé o, wọn kò rí Kúnlé Afọ́ọ̀d. Àwọn èèyàn wọ́n ń sọ̀rọ̀ o, àwọn fáǹsì wọ́n ti fi ẹ̀hónú wọn hàn wípé Kúnlé Afọ́ọ̀d pé kì í ṣe èèyàn gidi. Gbogbo wa la mọ̀ wípé Kúnlé Afọ́ọ̀d ó jẹ́ ẹni tó jẹ́ wípé ó ń ràn gbogbo àwọn òṣèré tíátà tí wọ́n ti pa tì, ó tún lọ ń wá wọn kan, ó tún ràn wọ́n lọ́wọ́, a tún fún wọn ní àwọn owó. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ pẹ̀lú gbogbo nǹkan mèremère tí Kúnlé Afọ́ọ̀d ń ṣe ní Yorùbá movie industry sí àwọn òṣèré tíátà tí wọ́n ti pa tì o, àwọn fáǹsì wọ́n sì ń búlì Kúnlé Afọ́ọ̀d wípé kí ló ṣẹlẹ̀ tí ò tara ṣàṣà lọ sí ọ̀dọ̀ Àgbàlá Gabriel kó lọ ṣe one or two things nípa Ṣùbébé o. Ṣùgbọ́n kí ni ẹ̀yin lérò wípé ó yẹ kí Kúnlé Afọ́ọ̀d kí ó ṣe? Lónìí ìròyìn ní ṣókí tí a mú wá fún yín rèé. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ire lójú gbogbo wa máa rí o. Ó tún dọjọ́ míì, ọjọ́ rẹ̀ ó dìgbà.